ẹ ò bí ìyá ṣe ń sunkún rojọ́ ìyá lòun ti jẹ gbèsè 1.6 million owó mọ́rúwá jẹ 500 owó mọ́ṣíìnì ó ti jẹ gbèsè 2.1 ìyá lòun ò fi ṣọ́ ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ̀gbọ́n tí ìyá sọ ìyá lòun ò fi ṣọ́ọ̀bù àlùfùlà nílẹ̀ fún ọ̀rọ̀ statement tí ìyá gan sọ yòókù díẹ̀ káàtó màmá ẹ fi ṣọ́ọ̀bù ẹ̀ lẹ̀ fún ẹ̀yin dẹ̀ ti gbàgbé pé nínú ọ̀rọ̀ tẹ́ sọ ẹni kò sí kankan ní ṣọ́ọ̀bù mọ́ ẹ ti jẹ gbárùn kò yẹ kẹ́ ẹ sọ pé ẹ fi ṣọ́ọ̀bù ẹ̀ lẹ̀ fún pé mo tiẹ̀ máa fi ṣọ́ọ̀bù yẹn sílẹ̀ torí pé mi ò rówó rọjà sínú ẹ̀ ká ní bẹ́ẹ̀ lẹ ṣe sọ ìbàdà ṣùgbọ́n ìwà ọ̀rọ̀ sísọ tẹ́ ẹ sọ jáde yẹn ẹ mọ́ọ́rẹ́ èyàn ò kí ń sọ bẹ́ẹ̀ ẹ wo ṣọ́ọ̀bù yẹn gojú tiẹ̀ ń tì mí mo gbé tì láti bí ìgbà láti ọjọ́ mélòó kan ni kò sówó kankan lọ́wọ́ mi kò sọ́jà kankan bẹ̀ mọ́ ṣe làwọn ará àdúgbò kan ń wò pé wọ́n kọjá wọ́n rí pé kò sọ́jà kankan bẹ̀ kọ́ tiẹ̀ wọ́n máa fi mí máa ṣe yẹ̀yẹ́ ládùúgbò bóyá kí n fi ṣọ́ọ̀bù yẹn sílẹ̀ màmá bóyá kẹ́ ẹ ṣe sọ nìyẹn kò yẹ kẹ́ ẹ sọ pé ẹ fi ṣọ́ọ̀bù àlùfùlà nílẹ̀ fún ìwà aláìmoore náà ń pè yẹn aláìmoore ẹ̀dá ni yín màmá àbà kì í kú ṣe pé òun ló ta ọjà tó wà nínú ẹ̀ màmá ọjà wà nínú ẹ̀ bó tiẹ̀ ṣọjà 1 naira ló bá wà ń bẹ ọjà wà ń bẹ ọjà tó wà ní ṣọ́ọ̀bù yẹn kálẹ̀ bá ń tà á màmá tí ẹ̀ torí bọ gbèsè tó lẹ́yìn lẹ́ fà tọ́jà fi lọlẹ̀ àfọwọ́fà yín ni o tẹ́ ẹ rọra ń tà wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ́ ń tà tẹ́ ń dá padà tẹ́ ẹ rọra ń tà tẹ́ ń dá padà màmá ẹ̀ ní jẹ gbèsè ẹ̀ ní jẹ gbárùn ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á ìlú ló sún débi tẹ́ ẹ wà yìí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí màá fi ṣọ́ọ̀bù àlìfùlà nílẹ̀ fún ṣóun ló kó bá yín ni màmá ṣóun ló jẹ gbárùn ni àbó òun ló yá márúwá àbó òun ló ní kẹ́ lọ jẹ gbèsè márúwá ẹ̀ sì mọ̀ bẹ̀rù ọlọ́run nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ iná lẹ ti jẹ̀bi màmá mo ń bọ̀. Wọ́n fún mi ní ọjà 900,000 nǹkan 4 million sì sọnù. ẹ gbọ́ ìyá ní àlùfùrá ní ó ra ọjà ó fún un ní ọjà 900,000 ó ní nǹkan 4 million naira sì sọnù ẹ dákun nítorí ìtọ́lọ́run ẹ wò ó bẹ́ẹ̀ni ò bá dá dáadáa ọlọ́run ó dá o whose fault àlùfùrá ní òkò yìí jẹ́ gbèsè kẹ́ lọ ra mọ́rúwá kẹ́ gbà àwọn máṣíìnì àwọn mọ́rúwá kẹ́ gbà àwọn 400 million màmá ẹ̀yin gan sọ jáde téèyàn bá fún yàn ní 900,000 ṣé ó yẹ kẹ́ ẹ lè torúbọ 4 million ṣé ó yàtọ̀ ṣé kò jọra wọn ní níbo lẹ ti fẹ́ rówó san tẹ́lẹ̀ ìtẹ̀yìn gan tọwọ́ bọ̀ yìí òyìn ọ̀rọ̀ ọjà ẹ ló fún yín ní 900 ẹ jẹ gbèsè 4 million báwo ni gbèsè 4 million ṣe dé màmá kí ló dé tẹ́ kọ́ ti tó tu yín according to the material tẹ́ ẹ ní lọ́wọ́ according to aṣọ tó wà lọ́wọ́ yín béèyàn bá ní aṣọ ìpélébé ìlọ́wọ́ kó wá lòun fẹ́ rán agbádá òun fẹ́ rán bùbá òun fẹ́ rẹ́wù ń bẹ̀ kí ló tẹ́ wulẹ̀ gé pé ẹ wò gbogbo aṣọ tó wà lọ́wọ́ mi rè bóyá kẹ́ bá ń gé áńkáṣífù bíi méjì ń bẹ̀ kí n máa fi kan nujú kí n bá fi kan nu tébù kí ló tẹ́ rò bẹ́ẹ̀ màmá ẹ rò dáadáa o ẹ jẹ́ ká rò dáadáa ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí wá láìtàláì gbogbo bọ́jà ṣe lọ yìí bẹ́ẹ̀ ṣe padà sọ pé kíní kan ẹ̀ lówó lọ́wọ́ ẹ̀ kò kan ẹni tó dá yín lókòwò òun ti ṣe tiẹ̀ fọlọ́hún bó ṣọjà 500,000 àbí 200 gan ló bá lẹ́pọ̀ òkè mo bá yín ra gógó gàrí méjì o mo rẹ̀ wá mo ra tó bá rà bó ṣọjà 100,000 200 màmá tó bá ti lọ kò yẹ kẹ́yìn wá lọ jẹ gbèsè 1 million débi pé èyí gangan sọ pé ó ra ọjà ẹ fi 900 ẹ fi sọ 4 million ṣó jọra wọn whose fault màmá nínú ẹjọ́ tẹ̀yìn gangan rò láti ń sọ o. ẹ bá wa gbóhùn sókè. Ó fún mi ní ọjà 900,000 tí wọ́n polongo mi tẹ́ pé mi fáyé nǹkan 4 million sí búùsì fáyé mi. Wọ́n ní nǹkan tá a fa àkọ́bù sí kó jọ. Kò sí tọmọ tó rẹ̀ dádúró tí mi rówó san ọmọ tó rẹ̀ tí wọ́n dádúró láàrin ìgbà tí gbogbo nǹkan ọ̀hún ṣẹlẹ̀.
ẹ kú ìpọ̀ mọ́. náà lọ́rẹ́ ọmọ lọ́rẹ́ ọmọ tí wọ́n dá dùn sí hospital tẹ̀mí tọ́pẹ́ láàrin ìgbà náà àwọn tó dáa fún bàbá wa síwájú lọ́wọ́ bá mi jọ láwọ́ rẹ̀lẹ̀ wájúwájú lọ́pẹ́ mi ti tẹ̀ wájúwájú lọ́pẹ́ mi ti rè wájúwájú ni wọ́n lọ bàbá wa síwájú láàrin ìgbà náà bàbá wa síwájú ní káwá nìbàdàn ó kúkú lọ́bàdàn bàbá wa síwájú fẹ́ fún mi jù bẹ́ẹ̀ lọ bàbá tí wọ́n pè ní abẹ́sẹ̀kẹ́ ó ṣe tànàdí bàbá síwájú fún mi ní 200,000 wọ́n ní kí n lọ fi gba ọmọ tó wà lọ́sibítù pọ̀ mẹ́ tí mo fi 200,000 tí wọ́n ní fi ṣe tí wọ́n fún mi sínú mo lọ fi gba ọmọ yẹn kó lọ́sibítù nígbà tó lé láàrin kan tí jẹ́ pé àlìfúlàní fún mi lówó rí. mo bá pè wọ́n ó lé àrídájẹ nínú àwẹ̀ mo bá pè wọ́n nínú àwẹ̀ ó sẹ́ni 20,000 sí mi rí 20,000 nínú àwẹ̀ tí èèyàn bá ń sọ pé kọ́ lọ́hùn ríyàn kí èèyàn kọ̀ọ̀kan máa ríyàn ló fa ìdí ẹjọ́ tí mo rò. ìyá ní nígbà àwẹ̀ ó lóun tún pàlù fúlàní ó fún òun ní 20,000 owó àwẹ̀ ó dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún ẹ ní nǹkan owó nínú àwẹ̀ ẹlòmíì gan ò rí kọ́bọ̀ gbà lọ́wọ́ ẹnikẹ́ni ẹlòmíì ò tiẹ̀ ní fóònù nọ́mbà ẹni tí ó pèdè pé yóò fún un nìkan kì í dẹ̀ ṣe pé wọ nìkan ní arákùnrin máa fún lówó nú àwẹ̀ ó ṣeé ṣe kó tún jẹ́ kó tún wá láwọn ẹlòmíì tán tún máa wọ́n tẹ̀ máa ń ṣe program kan báyìí wọ́n tún máa fáwọn èèyàn ní nǹkan gbogbo ẹ̀ náà la máa yànnà a lè má play voice tó ọ̀rọ̀ tí mo sọ yìí wọ́n fún mi ní 20,000 rí mo pè wọ́n fún mi ní 20,000 nígbà tó lé fọ́tà mi torí ayé bíbí lẹ́rìí ní pèsè mi rárá ìyá fún mi kí ni mo fi ṣe tí mo fi ṣe ní sọ fún yìí ó fún mi lówó rí lẹ́yìn wíwá sọ́ọ̀bù tó wá sọ́ọ̀bù máa gbọ́ kankan mọ́ gbogbo ọjà tẹ́lẹ̀ bọ̀ ìrírí mọ́ fúnra wọn ní ọjà yòókù bọ̀ fúnra wọn báyìí wọ́n lanu láàrin pọ́pílìkì lálágbàdo wọ́n ní gbogbo ọjà yòókù bọ̀ wá kódà wọ́n sọ débi tí àkóso ìjà ìgbébù ti jà nígbà fi yòókù àbíbí ṣe fà kó ti yòókù sí rí kankan wá àwọn tí lè fi yòókù rí kankan nígbà tó wá sùn ní tàbí yẹn wọ́n sọ pé kì í ṣe títọ́ kì í ṣe wọ́n ṣàpò mo bá ní kí n pariwo kí n sọ̀rọ̀. màmá wa ní àwọn èèyàn wá pè àwọn pé kó ń bọ́ síta kó ń bọ́ sórí social media kó ń pariwo àwọn èèyàn ló máa ń kọ́ wọn o tí wàhálà bá ti wá délẹ̀ tán wọn ò ní ráwọn èèyàn yẹn o bó ṣe kọ́ Muyideen Ṣájà àwọn èèyàn ló máa ń kọ́ wọn pé kí ìyá bọ́ síta kó pariwo à ní pẹ́sítọ̀ pé a máa bọ́ síbò mi. ṣe títa lè fúláṣí nìkan tí wọ́n mú ẹ àfáàṣì ní mo fi dákẹ́ wà àdìjọ́ náà kò wá pè wọ́n láti pé wá pè wọ́n àwọn afọ́mi ní 20,000 mo sẹ́ni 20,000 sí mi ní ìjọ wọn kálí fúlàní fẹ́ mi rí látọ wá yá tí mo wá rí tẹ jáde mo wá rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí bàbá gíga tí wọ́n sọ̀rọ̀ ni lẹ́yìn ilẹ̀ ti sọ̀rọ̀ ní ẹ̀fẹ́ tí a rí mọ́ ọpọlọ. tó ọ̀rọ̀ sórí kí ni yẹn bíi 39 minutes ni ìyá fi sọ̀rọ̀ 39 minutes a lè máa play voice note yẹn fún 39 minutes àti play díẹ̀ àti play 19 minutes nínú 39 minutes 3 seconds àti play 19 minutes 8 seconds. ṣé nínú gbogbo kókó ohun tí màmá fẹ́ ṣàlàyé fún wa nìyẹn
at the end of the day ìgbà tí ṣe rí mo fẹ́ kẹ́ mọ̀ wípé màmá yìí fúnra rẹ̀ màmá mọ̀ wípé àárín Alifulani àti Ọ̀kanlọ́mọ ó mọ̀ páàrin wọn ògún o ìyá náà gbá géèmù ni o màmá ò lè sọ pé àwọn ò mọ̀ màmá mọ̀ dáadáa pé àárín Alifulani àti Ọ̀kanlọ́mọ ó mọ̀ páàrin wọn ògún àwọn màmá wá sọ pé àwọn èèyàn ló ní pé kóun jáde síta sórí social media ìyá ní kóun jáde síta kóun sọ̀rọ̀ bí wọ́n ti ń sọ àzìn lórí social media kàkà tí ìyá máa fi sọ̀rọ̀ lórí social media ló fi wá ṣe voice note yìí ló fi fẹ́ kún ṣe ló send ẹ̀ sí Ọ̀kanlọ́mọ Aláàjì Ọ̀kanlọ́mọ ò jẹ̀bi àfi tá a bá ṣe Ọlọ́run ìyá ló sunkún lọ́ba ó ké gbàjarè lọ́ba ni ní ìsìn ìwọ Aláàjì Alifulani ìbéèrè méjì ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ ìbéèrè àkọ́kọ́ òun ni àwọn nǹkan tí ìyá ló rà ṣọ́ọ̀ jẹnẹrétọ̀ kékeré ó ra kinní kan mo fẹ́ kó o ṣàlàyé báwo ni kí ló rà sí ṣọ́ọ̀bù màmá ẹ̀ a wá play voice note kan tó máa tún fi ìdí ọ̀rọ̀ yìí tó máa fẹsẹ̀ ẹ̀ múlẹ̀ ká gbọ́ anybody máì tí ì pè wá ẹ jọ̀ọ́ anybody máì tí ì pè wá ẹ jẹ́ ká gbọ́ ohun tó máa fi díẹ̀ ọ̀rọ̀ yìí múlẹ̀ kí ni nǹkan tí wọ́n rà fún ẹ má anybody máì tí ì pè ẹ jẹ́ à ń ṣe analyze lọ́wọ́ ẹ jẹ́ n gbé sí do not disturb tó bá ti yá ẹ rán mi létí pé mo gbé sí do not disturb tó bá ti yá kí n lè gbé kúrò ńbẹ̀ ní tó máa fi ẹsẹ̀ múlẹ̀ ẹ jẹ́ ká tún play voice note yìí. Akeem. ẹni tó jẹ́ Akeem yìí ó jẹ́ ọmọ ìyá Ọ̀ṣun ìyá Oni Kurani ọmọ ẹ̀ mo lérò pé inú voice note yìí Aláàjì Alifulani wá pe ọmọ ẹ̀ nígbà tó gbọ́ gbogbo ohun tí ìyá ẹ̀ sọ ẹ jẹ́ ká gbọ́ kí lòun àtọmọ jọ sọ. ṣé aburú ni mo wá ṣe Akeem ṣé aburú ni mo wá ṣe tó fi wá di tí wọ́n wá ń sọ̀rọ̀ mi lórí afẹ́fẹ́ wípé tí màmá yín mọ́mì ẹ̀ wá lọ ṣe interview wípé ráìsì àpò méjì indomie páálí méjì wọ́n náà rí fídíò yẹn àbó rí. àyíbẹ̀ ṣe ṣíbẹ̀ borí ní ọ̀lẹ́ ilé ní ọ̀tọ̀ ìjẹ́. a ní kẹ́díbọ̀dì máì tí ì pè wọlé ẹ jọ̀ọ́ à ń ṣe ẹ jẹ́ ká ná ok ẹ jẹ́ ká kẹ́díbọ̀dì má pè wọlé please. bí mo ṣe owó tọ́lá mo ti pín ọ̀gá mo ti sẹ́ńdì fídíò yẹn náà sí ìyá náà wà láti láyé dáàbò ti tọ́ lọ́ọ̀ má bínú. kí má bínú Akeem kí má bínú ṣé ráìsì báàgì méjì ni mo rà fún yín. ẹyẹ méjì bò méjì kọlẹ̀ rà tó kùn ní. nǹkan tó kùn ní. tó kùn ní. we bought 10 bags of rice. bẹ́ẹ̀ni. adẹ̀ra sẹ̀mó tààrà gan. Oh my God, ẹ wò kẹ́nìbọ̀dì má pè kẹ́nìbọ̀dì má pè now ṣé bẹ́ẹ̀ wà lórí show nobody should call for now. ẹ kàn distract anybody má pè tó bá ti ta àkókò a máa ní kẹ́ ẹ pè kò tí ì ta àkókò à ń kọ́ tiẹ̀ ẹ dẹ̀ tún pè padà at least ẹ bá ń pè téèyàn bá ń kọ́ tiẹ̀ ẹ máa mọ̀ pé wọ́n ń kọ́ tiẹ̀ ní now. Nobody should call for now, please. Ẹ jẹ́ n gbé sí flight mode náà. Ṣé kí ni ìṣá máa play? Akeem. Ṣé aburú ni mo wá ṣe tó fi wá di tí wọ́n wá ń sọ̀rọ̀ mi lórí afẹ́fẹ́ wípé tí màmá yín mọ́mì ẹ̀ wá lọ ṣe interview wípé ráìsì
àpò méjì indomie pálí méjì wọ́n náà rí fídíò yẹn àbó rí. àní bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ borí ní ọ̀lẹ́ ilé ní ọ̀tọ̀ yìí jẹ́ mo ṣe owó tọ́lá mo ti pín ọ̀gá mo ti sẹ́ndì fídíò yẹn náà ti yá náà wà láti láyé dáàbò ti tọ́lá ẹ̀ má bínú. kí má bínú Akimu kí má bínú ṣé ráìsì báàgì méjì ni mo rà fún yín. ẹyẹ méjì bò méjì kọlẹ̀ tó kùn ní. nǹkan tó open ni. We bought 10 bags of rice. Bẹ́ẹ̀ni. Adera sẹ̀mó tààrà gan oríṣi méjì lára ara 20 bag of rice lóríṣi méjì sẹ̀mó oríṣi méjì wọ́n lọ́kàn tà ọkọ̀ òta ara òróró àbára ara òróró ara ṣúgà ara iyọ̀ ara indomie pálí indomie tààrà jẹ́ 40. Ọ̀tún bàbá tó wá sọ ọ́nù fídíò yẹn pé jẹnẹrétọ̀ kékeré lára fún yín. Akimu sọ̀rọ̀. Ó ga jẹ̀mí rẹ lọ. Ṣé jẹnẹrétọ̀ kékeré lára fún yín? Jẹnẹrétọ̀ yìí dìbò. Jẹnẹrétọ̀ yìí kọ́ lẹ́ra mídíọ̀mù lẹ́ra fún wa. La ilaha illallah. Àwọn tí wọ́n wá ṣiṣẹ́ ń bẹ̀ tí wọ́n wá ṣe kápẹ́ntà tó ṣiṣẹ́ ń bẹ̀ ta ló lọ mú. Ta ló lọ mú wọn wá. Èmi mo máa wáyárìn wá. Ìwọ ló máa wáyárìn wá. Ta ni mo kówó fún tó fi kó fún wọn. Èmi náà lè kó fún. We spend 1.3 million naira. Ṣọ́ọ̀bù tá a gbà ọdún mélòó lè owó ṣọ́ọ̀bù tá a san. 2 years. Owó ọdún méjì ní ṣọ́ọ̀bù tá èló ní ṣọ́ọ̀bù ọdún kan. 200,000 adẹ̀sanwó ọdún méjì that is 400,000. Wọ́n dẹ̀ gba agreement and commission 50,000. Jọ aburú òmò wa ṣe fún yín. Akimu kí ni aburú kí mọ́mí ẹ̀ sọ aburú tí mo ṣe fáwọn tó fi wá di ológun tó wá ń lọ ṣe interview ní nǹkan tí ò rí bẹ́ẹ̀ láti bà mí lórúkọ jẹ́. Aláàbí wàhálà iṣẹ́ rí lọ́tọ̀ sí ìlà ìbọ̀ ọlẹ́dàá yẹn wà nígbà yìí. Mo sì mọ̀ pé bóyá ẹyẹ àbá sọ̀rọ̀ yín náà ìgbà wàhálà ó kú àbọ̀ náà. Ìṣàkóso kankan fún wa láti orílẹ̀-èdè. Bí mo rí ìwé náà ti ń sọ̀rọ̀ lánàá láti. Ìṣàkóso kankan fún wa. Orílẹ̀-èdè fún wa bí ó sẹ́yìn bí ó sì bí ó sẹ́yìn tẹ̀láwùrọ̀ náà àti tọ́lọ́run tó rán ọlọ́run ẹ̀yìn sí wa tó kí wá ní ndẹ́sẹ̀ fún wa sí ní wàhálà ìṣẹ̀lẹ̀ fún aláboyún. Akimu ṣé mi ni mo ní. Gbogbo kí ni òní máa yọ. Ṣé mi ni mo fẹ́ rán mọ́mí yín mọ́ká. Iṣẹ́ yìí. Ṣé èmi ni mo fẹ́ kọ́lé fún mọ́mí yín. Iṣẹ́ yìí ìpàṣẹ yín ni. Gbogbo ráìtì òróró ẹ̀rìtì náà ìpàṣẹ yín náà tọ̀nà. Sórí wa ṣe ìtọ́nà gbogbo tí àwọn ìyá tó ní mọ̀mọ́ wí. Bọ̀ mo fẹ́ gẹ́gẹ́ rí i pé ẹni tó bá ga kò sí gbogbo gàwé ìwọ̀n wáyé. Máa gbọ́ ẹni tó bá ga gbogbo nǹkan yóò máa wáyé lẹ́lẹ́kọ̀ọ́kọ́ lẹ́lẹ́kejì lẹ́lẹ́kẹta mo decide mi ò bá aago yín mọ́ mi ò bá yín sọ̀rọ̀ mọ́ torí pé mo rí wípé dáadáa ni mo ṣe fún yín aburú ni mò ń bá pàdé. Ṣé látìgbà tí mo ti gbówó fún yín mo ní kẹ́ fún mi ní 1 naira? Ṣé mo ní kẹ́ fún mi ní 1 naira? Èyí tí mo tó lágbára Ramadan tó tún lọ yìí fúnra ara mi nínú àpò ara mi mo tún fún yín lówó. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tí mo tún fún mọ́mí ẹ̀ lówó mo fún wọn náà lówó. Àkáǹtì tó sẹ́ẹ̀dì sí mi ń bẹ lọ́wọ́ mi. Fọ́ìsì tó fi dúpẹ́ àti mọ́mí ẹ̀ ó ń bẹ lọ́wọ́ mi. Nígbà tọ́rọ̀ Mẹ́kà dẹ̀ ṣẹlẹ̀ mo gbìyànjú ẹni ẹ lóhùn lágbára àti fún yín ní Mẹ́kà ó ṣe wá dogun ó ṣe wá dìjà ẹ tún bú ẹni ẹlẹ́ni. Mọ́mí ẹ̀ tó bá dé láti Mẹ́kà nísìnyí Ìlọrin yìí náà ni ó wà o. Àfọ́ oníkan tẹ̀ ń bú yìí Ìlọrin yìí náà wà o.
ẹni tẹ́ gbéṣẹ́ fún tẹ́yẹ rẹ lọ ṣe tàbí kò máa bú àfò nìkan torí pọ̀ yẹn sọ pé òun lágbára mọ́kà. mọ́mí adé máa pè mí wọ́n á máa ní ẹyin ni àlùfùlání ọlá yín ni igbá ni awo ni ẹ̀ẹ́dẹ̀ tó ń lọ síbẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ tó ń sọ nǹkan míì. gbogbo ẹ̀ máa tó níyànjú ọlọ́run sọmọdé láti mọ́kà gbogbo ẹ̀ á tó níyànjú kò sí wàhálà kò sí wàhálà. voice note yẹn conversation tó wáyé láàrin ọmọ màmá nígbà tí Alhaji Alufulani tó ń gbọ́ gbogbo mo rò bí nígbà tó ń gbọ́ gbogbo voice note ìyá yìí ìyá tó lòun jẹ gbèsè ìyá tún ń pariwo pé wọ́n rán òun ní mọ́kà ìyá fẹ́ lọ hajj àfẹ́ play voice note yẹn ti gùn jù 39 minutes eventually ó ṣe voice note tẹ́rí yẹn ó send ẹ̀ sí Alhaji Ọ̀kànlọ́mọ from there àwọn wá ẹnìkan ó rán ìyá lọ sí Mẹ́kà ìyá tó ń sunkún pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ òun kò ń jẹ gbèsè Mọ́kà lọ̀rọ̀ tó wá kàn nú ayé ìyá nígbà tí ìyá bá dẹ̀ dé láti Mọ́kà mo rò tí èèyàn bá ti dé láti Mẹ́kà tó bá ti dàlájà ọ̀tọ̀mátìkì bóyá ó máa ń dolówó bóyá wọ́n máa ń há owó ní Mẹ́kà àti ìmọ̀ ṣùgbọ́n èló gan làlájì Alufulani rí báwo ló ṣe ná owó yẹn that is the next question now ìta kọ́kọ́ play àti gbọ́ nípa ọjà tó rà èló wà ní gbogbo total amount tó rí báwo ló ṣe ná ó ní next thing tá a tún máa farabalẹ̀ tá a máa gbọ́ nísìn.